ọba tí wọn ò bá fi Ifá àti Ìṣẹ̀ṣe yàn kò lè láṣẹ lẹ́nu. Olóyè Fatoki ló sọ bẹ́ẹ̀. Ààrẹ ẹgbẹ́ ìgbélárugẹ àṣà àti ìṣe Yorùbá lágbàáyé Olóyè Adébáyọ̀ Fatoki ti darapọ̀ mọ́ àwọn èèyàn tí wọ́n bẹnu àtẹ́lu ìwà àbùkù tí ààrẹ orílẹ̀-èdè yìí nígbà kan Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ hù sí àwọn ọba aláyé ilẹ̀ Yorùbá nílùú Ìṣẹ́yìn nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún yìí. Fatoki ló fi èrò ọkàn rẹ̀ hàn lásìkò tó ń dáhùn ìbéèrè láti ọ̀dọ̀ akọ̀ròyìn Aláròyé lásìkò tí wọ́n ń ṣètò ìfilọ́lẹ̀ ẹgbẹ́ ìgbélárugẹ àṣà àti ìṣe Yorùbá níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ St. Matthew tó wà ní Ìgòbà níjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́ lọ́jọ́ Ẹtì Friday. Ó ní ìgbélárugẹ àṣà àti ìṣe àwọn Yorùbá tó jẹ àwọn lógún ló ṣokùnfà bí àwọn ṣe ṣe ìfilọ́lẹ̀ ẹgbẹ́ yìí lórílẹ̀‐èdè Germany lọ́dún 4 sẹ́yìn nítorí inú àwọn kò dùn rárá sí báwọn èèyàn kan ṣe ń fojú èdè àti àṣà Yorùbá gbolẹ̀. Ó ní lára títa àbùkù àṣà àti ìṣe Yorùbá ni ìwà tí Ọbásanjọ́ hù sáwọn ọba aládé nílùú Ìṣẹ́yìn níbi tó ti ń pàṣẹ fún wọn bí èèyàn lásán nítorí ipò iyì àti ẹ̀yẹ làwọn ọmọ Yorùbá tò ọba wọn sí àti pé ìdí rèé tí wọ́n fi ń pè wọ́n ní aláṣẹ ìkejì òrìṣà. Olóyè Fatoki ní nǹkan àjòjì pátápátá ni irú èyí jẹ́ nílẹ̀ káàárọ̀ oòjíire àbí ta ló tó gbéná wojú àwọn ọba aláyé bíi olóògbé Adésọjí Adérẹ̀mí Okùn Adésíjú Adé ti ìlú Ilé-Ifẹ̀ tẹ́lẹ̀ ọba Lámídì Adéyẹmí Aláàfin tìlú Ọ̀yọ́ tó ṣẹ̀ṣẹ̀ gbéṣẹ̀. Ó ní ọ̀pọ̀ àwọn ọba òde òní kò fi bẹ́ẹ̀ níyì mọ́ lọ́wọ́ àwọn olóṣèlú nígbà tó jẹ́ pé àwọn ni wọ́n mọ ọ̀nà tí wọ́n gbà dé orí ìtẹ́ ọba tí wọ́n wà. Bẹ́ẹ̀ ni ọba kọ́ba tí Ifá kò bá yàn tàbí tí kò gba ọ̀nà ìṣẹ̀ṣe tó jẹ́ ìlànà tí wọ́n fi ń yan ọba nílẹ̀ Yorùbá kò lè láṣẹ lẹ́nu láéláé. Ààrẹ ẹgbẹ́ ọ̀hún ní àwọn tí ń ṣètò ìrànwọ́ táwọn sì ti ṣetán láti tẹ̀síwájú nínú rẹ̀ fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tó bá ti fìfẹ́ hàn sí èdè Yorùbá kíkọ́ ní ilẹ̀ Yorùbá tàbí níbikíbi nítorí inú ìsìnrú àti ìgbèkùn ńlá ni ẹ̀yà tó bá sọ èdè abínibí wọn nù wà. Ó ní ìdí rèé táwọn tó fi wá síléèwé ọ̀hún láti pín àwọn ohun èlò ìkọ̀wé fáwọn akẹ́kọ̀ọ́ táwọn sì tún fún àwọn tó kù díẹ̀ káàtó fún lẹ́kítọ̀ ẹ̀kọ́ ọ̀fẹ́. Fatoki wá rọ àwọn gómìnà ilẹ̀ Yorùbá láti ṣe àwòkọ́ṣe ìpínlẹ̀ Èkó níbi tí wọ́n ti sọ èdè Yorùbá kíkọ́ di dandan fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá ti ń kàwé láwọn ilé ẹ̀kọ́ gíga ìjọba. Ó ní ìbá dára púpọ̀ kí èdè Yorùbá nìkan jẹ́ lílò gẹ́gẹ́ bí èdè ìdánilẹ́kọ̀ọ́ láwọn ilé ẹ̀kọ́ nítorí ọ̀pọ̀ ọmọ tí wọ́n ń kúrò níléèwé nítorí àìmọ̀wé ni wọ́n ń ṣe dáadáa tí wọ́n sì dẹni àmúyangàn nídìí iṣẹ́ tí wọ́n lọ kọ́ níwọ̀n ìgbà tó jẹ́ èdè abínibí ni wọ́n fi ń kọ́ wọn níṣẹ́. Bẹ́ẹ̀ ni Olóyè Fatoki pàrọwà. Olúṣèyẹ Ìyíadé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.